السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم الصلاة والسلام على خير ولد أدنان سيدنا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم. آمين. وما بعد. àlàyé kádàrá. Ǹjẹ́ kádàrá ń bẹ? Kádàrá ń bẹ. Ǹjẹ́ kádàrá ṣe yí padà? Ó ṣe yí padà. Ǹjẹ́ tí ò ṣe yí padà ń bẹ? Òun náà ń bẹ. Òun là ń pè ní kọ̀dọ́wù. Kọ̀dọ́wù yàtọ̀ sí kádàrá. Kọ̀dọ́wù ni tọ́lọ́run ti parí. Mẹ́sàlán lápèjúwe, mo bára mi lọ́kùnrin ni, kò ṣe yí padà kí n dobìnrin. Ìwọ náà bára rẹ lóbìnrin ni, kò ṣe yí padà kó di ọkùnrin. Nígbà tó dáyé ni wọ́n sọ fún ọ pé ìyá yìí ló bí ọ, bàbá yìí ló bí ọ. Kò ṣe yí padà kó deny pé ayọ̀ ìyá tó bí mi kọ́ lélẹ̀. Ó ti bára ẹ bẹ́ẹ̀, ó ti ṣe ìyá tó bí ọnu nínú ayé tó wáyé kò ṣeé ṣe. Wọ́n á lè wáyé mi ò kí ìyá mi tún bí ọ. Kọ̀dọ́wù nù tọ́lọ́run ti parí ni tí ò ṣe yí padà. Ṣùgbọ́n kádàrá tọ́lọ́run kọ mọ́ yẹn wọ́n ṣe yí padà. Àkọ́kọ́ náà, bó ni kádàrá ti ń bẹ gan, òun náà Yorùbá ń pè ní àyànmọ́. Ní kálukú tó kọ wá látọ̀dọ̀ Ọlọ́run bá àlekè ọlá. Rasulullah Muhammad sallallahu alayhi wa sallam náà jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé nígbà tó ọmọ bá ti wà nínú oyún, tí ìyá bá ti gbé oyún sínú, nígbà tó oyún náà bá wá pé oṣù mẹ́rin, ìgbà náà ni gbogbo oríkèéríkèé ara ọmọ Ọlọ́run fi sí lára. Ìgbà náà ni ọmọ bẹ̀rẹ̀ sí ní máa mí. Ìgbà náà ni àwọn Ọlọ́run kan màláíkà kan kọ kádàrá ẹ̀ fún. Bóyá olóríire ni àbólórí bú, ẹlẹ́mìí kúkú ni àbẹ́lẹ́mìí gígùn, olówó ni àbólóṣì. Gbogbo ẹ̀ tí ń bẹ nínú kádàrá tá ti kọ mọ́ ní kálukú wà látàlẹ̀ kìyàmẹ́. Èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wá sí mi púpọ̀ wípé tó bá rẹ́ nìkan tí ń ga, tí ń lówó, tí gbogbo nǹkan dán fún, má bínú ẹ̀, má sì ṣe níkà. Kádàrá ti ti ẹ̀ nìyẹn. Ìwọ náà bẹ Ọlọ́run fún kádàrá àsìkò ti tiẹ̀ pé k'Ọlọ́run jẹ́ kó tètè dé. Kádàrá yìí bá a ti rí pé ní ó ṣe é yí padà yìí, ó wá pín sọ́nà mẹ́ta. Ẹlòmíì ń bẹ, àárọ̀ ọjọ́ ẹ̀, ọwọ́ rẹ̀ ó jí sówó, yóò mọ̀ lówó, yóò mọ̀ lọ́lá. Gbogbo tí ń bá ń ṣe yóò kàn mọ́ bọ́ sí ni. Òun gan ò ní mọ bí gbogbo ẹ̀ kàn ṣe ń dùn tó ṣe ń bọ́ sí. Kádàrá ẹ̀ nù. Ṣùgbọ́n nígbà tó bá máa fi di ọ̀sán ẹ̀, yóò mọ̀ tọrọ jẹ ni. Ọ̀sán ìrọ̀lẹ́ tí ó fi lò dalẹ́ kò ní bẹ́gbẹ́ pé mọ́. Ó ń bẹ nínú ẹlòmíì, àárọ̀ ọjọ́ ayé ẹ̀ yóò mọ̀ struggle ni. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ yóò mọ̀ lo mọ́tò, gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ yóò mọ̀ soríire, ṣùgbọ́n gbogbo títí ẹ̀ kò ní bọ́ sí. Ṣùgbọ́n nígbà tó bá fi di ọ̀sán, gbogbo nǹkan mọ̀ bọ́ sí ìrọ̀rùn fún. Ìrọ̀rùn yìí náà ni ó wàá lò títí dọjọ́ ìrọ̀lẹ́, tó wàá lò títí dọjọ́ alẹ́. Ẹlòmíì, àárọ̀ rẹ̀ struggle ni, ọ̀sán rẹ̀ struggle náà ní bákan náà, kò ní rí kankan, kò ní rí gbogbo tẹ́gbẹ́ ń ṣe, òun náà ò ní rí ṣe. Ṣùgbọ́n nígbà tó bá fi di ìrọ̀lẹ́ tí ó fi bọ́ sọ́wọ́ alẹ́, ọlọ́lá ni, olówó ni, onípò ńláńlá ni, tó kìkì ó kàn tí gbogbo ó dé fún. Òkìkí ọlá ńláńlá yìí àtowó ńláńlá yìí náà ni ó lò tó fi lọ bọ́lọ̀. Ẹlòmíì sì ń bẹ, ẹlẹ́kẹrin nìyẹn. Nígbà tó bá jí láàárọ̀ ọjọ́ ẹ̀, yóò lówó, yóò lọ́lá. Ọ̀sán ẹ̀ yóò lówó, yóò lọ́lá. Ìrọ̀lẹ́ ẹ̀ yóò lówó, yóò lọ́lá. Alẹ́ rẹ̀ náà bákan yóò lówó, yóò lọ́lá. Èyí tí mo sọ kẹ́yìn ni gbogbo wa máa ń tọrọ fún. Ṣùgbọ́n Ọlọ́run bọ̀ pín ní déédé. Ẹ wo ìkáwọ́ mi yìí, ẹ rí i pé kò ṣe déédé. Ó wọ̀hùn fọ́lọ́run bá kó ṣe gbogbo ẹ̀ ní déédé, ṣùgbọ́n Ọlọ́run bá kò ṣe bẹ́ẹ̀. Èyí tó bá wù kó wá bá ààrẹ nínú mẹ́rin tí mo kálẹ̀ yìí, mo dúpẹ́ fún Ọlọ́run bá. Tọ́ bọ́ọ̀ wá ní kádàrá yìí, bóun ló ṣe lè ṣe é yí. Ànábì náà sọ pé ó ṣe é yí. Báwọn ẹni ibi, àwọn aláburú ẹ̀dá bọ́ ti lè ṣe yí kádàrá èèyàn padà, bẹ́ẹ̀ náà ni àtúnṣe ń bẹ fún kádàrá rẹ̀. Bó bá ṣe ń lọ tí kò yí ọ, tó o sì mọ bó ṣe yẹ kó lọ, tó wá fẹ́ yẹ kírípítò ọlá rẹ tọ́lọ́run sọ pé ní yóò ìrọ̀lẹ́ ni títí ẹ fẹ́ dé, wọ́n sì ti ń sọ fún ọ pé ọlọ́lá ni olókìkí ni ọ, ṣùgbọ́n ìrọ̀lẹ́ àbálẹ́nu wa tó lò, ó lè fi orúkọ Ọlọ́run àdúrà fa fi bẹ Ọlọ́run kó tètè mọ dé fún lásìkò tí ó sì ní sí ìpakọ́ṣẹ̀ kankan bẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. Torí ẹ̀ l'Ànábì sọ yìí pé ní wàdùháwù wọ sọ́dàkọ̀, tá àdúrà bá tó àdúrà, tí sàrà sí pọ̀, kádàrá orí ibú rẹ̀ á máa yí padà sí rere, kò sí tọ́lọ́run, kò ná kankan lọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmíì tì ní
tí nǹkan bá wá ń burú fún ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́, ó lè jẹ́ àfọwọ́fà ara titi ẹ̀. Nǹkan tí ń dá fún láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n nígbà tí ó dọ̀sán tó dìrọ̀lẹ́ nǹkan burú fún ni. Ó lè má jẹ́ kádàrá rẹ̀ o, kó jẹ́ pé àfọwọ́fà ara ọwọ́ tiẹ̀ òun náà ló fi rí bẹ́ẹ̀. Ẹlòmíì a kọ ọmọ fún, a sì kọ pé yóò ṣoríire, yóò bímọ, yóò lókìkí, ṣùgbọ́n àfọwọ́fà titi ẹ̀ náà máa kún tí ò fi jẹ́ kó rọ́mọ bí. Àfọwọ́fà máa kún fún tẹlòmíì tí ò fi lọ sókè òkun, tó fi rí físà tó fẹ́ gbàgbà. Àfọwọ́fà máa kún fún ẹlòmíì tí ò fi lágbègbè ẹ̀ńbi iṣẹ́. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì, ọ̀tá a máa kún. Ọ̀tá burú púpọ̀. Ọ̀tá ilé ìyá, ọ̀tá ilé bàbá, ọ̀tá àwùjọ, ọ̀tá àdúgbò, ọ̀tá ibi iṣẹ́. A máa gbógun ti ẹlòmíì tí ò fi ní ga, tí ò fi ní ṣoríire. Kì í ṣe pé kádàrá rẹ̀ Ọlọ́run kọ́ ló kọ bẹ́ẹ̀ mọ́. Èyí tó bá wù tó bá wá bára rẹ̀, ìmọ̀ àwọn ọ̀tá náà ló pọ̀ fún ọ. Àbá àfọwọ́fà ara titi ẹ̀ náà. Àbí kádàrá rẹ̀ náà ni kò tíì jẹ́ pé kó rí oríire tó fẹ́ ṣe. Kò tíì jẹ́ kó bímọ ní ọkọ rẹ̀. Kò tíì jẹ́ kí ìyàwó tiẹ̀ náà bímọ fún ọ. Òun á ń lo físà, òun wá físà fọdún kìíní, ẹ̀ẹ̀mejì, ẹ̀ẹ̀mẹ́ta, wọn ò fún ọ ní físà ní ẹ́mbásì. O ti wà nínú ibi iṣẹ́ ọdún 10, ọdún 15, àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń lágbèga, iṣẹ́ wò lágbèga. O gbọ́jà sílẹ̀, o ṣí ṣọ́ọ̀bù, o ń jẹ gbèsè má gbèsè ni. Gbogbo nǹkan wá dojú fún ọ. Ọ̀nà àbáyọ ń bẹ. Wọ́n sáré ìsákúsá nú ayé, ṣùgbọ́n tó bá lè ké pe Ọlọ́run, tó lè bẹ Ọlọ́run, tó lè fa gbolẹ̀ fọ́lọ́run, ìjọ́ méje péré náà ni gbogbo ó sì là. Tó bá mọ àwọn tó jẹ́ ẹni Ọlọ́run tòótọ́, tí wọ́n fi tẹ̀sùbá gbà nǹkan fún wa níwájú Ọlọ́run bá, wọ́n ń bẹ o. Má rò rẹ̀ pín o, má lọ pokùnso o, má rò pé kò lè dá fún ọmọ. Mo sì rò pé bóyá nǹkan ò lè yí padà sí dáadáa fún ọmọ. Ìwọ ni kó súnmọ́ àwọn ẹni Ọlọ́run tòótọ́ tààrà tí wọ́n mọ orúkọ Ọlọ́run pé, tó ti ṣiṣẹ́ síwájú Ọlọ́run, tó jẹ́ pé ntọ́lọ́run náà fẹ́ náà ni pé ẹbí mi, ṣáà ti kàn tí ẹbí mi ní tí ń fẹ́ kí n ṣe fún ọ, Ọlọ́run sì máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ní bẹ nínú àwọn ẹni Ọlọ́run tó jẹ́ pé ní ọba tí ó jọba nílẹ̀ Yorùbá yìí náà ni, tí ó sínú kádàrá rẹ̀ pé yóò jọba, tó sì lọ bá ẹni Ọlọ́run. Kò sí nínú kádàrá rẹ̀, ṣùgbọ́n sọ onígbàgbọ́ bẹ́ẹ̀, wọ́n sì gbà fún látọ̀dọ̀ Ọlọ́run ọba, ó sì padà wá jọba. Ó jọba, ó lọ tán, kódà ọmọ rẹ̀ náà tún jọba lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní bẹ nínú àwọn ẹni Ọlọ́run tán lọ bá, wọ́n ti lọ bá pé eléyìí wọ́n ti ṣí, wọ́n ní wọ́n ń gbé àwọn dókítà sọ pé kò lè bímọ, àgàn ni láyé. Ṣùgbọ́n nígbà tán lọ bá ẹni Ọlọ́run tòótọ́, wọ́n sì bẹ Ọlọ́run fún, wọ́n sì dọlọ́mọ láyé rẹpẹtẹ. Kò sí nǹkan tọ́lọ́run lè ṣe, ìwọ ni kó súnmọ́ àwọn ẹni Ọlọ́run tòótọ́. Ṣó wá rí kádàrá yìí, àwọn ẹni bí máa ń gbà, àwọn ẹni òkùnkùn, wọn a máa yí padà fọmọ tán bá ti ní ó jolókìkí àbí jọlọ́lá, àbí tán bá ti sọ fún yín pé ó jẹ́ èèyàn láyé, wọn a sì yí padà. Aburú náà ló ń tọ̀ wọ́n wá bá kú. Mọ́ wo rẹ̀ níwọ̀n, bẹ Ọlọ́run. Àǹfààní tí mo mú wá fún ọ yìí, tó bá lè gbìyànjú ẹ̀, tó bá lè ṣe, wàá mọ̀ yín pé Ọlọ́run bá ti ń bẹ láyé ànábì Ibrahim, tí ń bẹ láyé ànábì Musa, tó fi pa Fìráò náà sínú òkun pupa. Ọlọ́run bá náà ń bẹ dì sí, tí ń bẹ láyé ànábì Ìsá Jésù, tó fi wọ̀fà tó fi gbé lọ sánmà, táwọn ọ̀tá ò fi pa. Ọlọ́run bá náà ń bẹ dì sí. Ọlọ́run bá tó la ànábì Muhammad, ó ń bẹ dì sí o. Ọlọ́run kú láyé rẹ̀. Kí n gbìyànjú kó bá mi wá nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí. Omi mẹ́rin yìí gbìyànjú ẹ̀ kó wá. Àkọ́kọ́, omi sẹ́mísẹ́mì. Omi tó máa ń wá láti Mecca ní Saudi Arabia yẹn, wọ́n ń tà ní àwọn Islamic shops. Omi sẹ́mísẹ́mì original. Gẹ́tì ẹ̀. Omi àgbọn. Wàá lu àgbọn yẹn nínú ihò mẹ́ta ló wà lójú tó wọnú àgbọn yẹn. Ibì kan wà tó yẹ pé ojú àgbọn ní ojú báyìí. Ibì kan wà ẹnu kó tí ìṣóbọ̀ àbí ọ̀bẹ kó fi kó jomi ẹ̀ jáde. Má fọ jomi àgbọn yẹn jáde bí àgbọn mẹ́ta tó lómi inú dáadáa. Omi ẹlẹ́kẹ̀ẹ́ta, omi kànga. Kì í ṣe omi bọ́ọ̀wọ̀ tẹ́ ń lò ní kànga tó jẹ́ pé wọ́n máa ń kọ́fà, wọ́n máa ń dé orí ẹ̀ báyìí. Ó gbìyànjú kó wá omi yẹn náà, ó di omi mẹ́ta. Omi ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ni omi òkun. Omi òkun tó wà lẹ́kọ̀ọ́ àbí ibikíbi tọ́lọ́run bá ti ní kó rí, tó jẹ́ original omi òkun. Omi mẹ́ta yẹn náà ni kó wá wà nulẹ̀. Wàá yan náfìlà ànábì Adam. Náfìlà òun náà ń pè ní náfìlà ànábì Adam. Òun náà ni pé wàá ṣe Suratu Fatiha, Qul huwallahu 10 ní rákà àkọ́kọ́. Rákà mẹ́rin ni wàá yàn o. Rákà ẹlẹ́kejì Qul huwallahu 20. Rákà ẹlẹ́kẹta Qul huwallahu 30.
rákà ẹlẹ́kẹrin kúrú Allahu 40 ó ti pé báwọn. Tó bá ti wá sálámà wàá jókòó wá ṣe mùkọ́dímà. Kí náà ń pè mùkọ́dímà? òun náà ni gbólóhùn alhamdulillah, astaghfirullah, la ilaha illallah àti àsàlátù fanabi. Tó bá ṣe tán wàá wá kọjú síwájú. Omi òkun á wà nínú ike kan, wàá bù sí inú ike kan, omi òkun nìkan ni ó yóò wà níwájú yín. Wàá bẹ̀rẹ̀ sí ka kúlú wallahu ahad, suratul ikhlas tó fi ròyìn Ọlọ́run kan ṣoṣo. Wàá ka 111. Wàá kà sí iwájú nínú omi òkun yẹn. Wàá wá yí padà sápò ọ̀tún. Omi inú àgbọn òun wà ń bẹ̀ ló ti dà síbẹ̀. Wàá ṣe kúlú wallahu ahad, Allahu samad. Wàá kà délẹ̀ 111. Wàá wá kọjú sẹ́yìn. Tó bá kọjú sẹ́yìn, omi kànga òun wà. Má ṣe mistake pẹ̀lú àwọn omi yìí o. Wàá mọ̀ pé agbára Ọlọ́run ń bẹ. Ọlọ́run sì ló dá àwọn omi yìí sọ́tọ̀ọ̀tọ̀. Taste wọn sì yàtọ̀ sọ́tọ̀ọ̀tọ̀. Wàá mọ̀ pé àṣẹ Ọlọ́run ń bẹ. In tó fi yí kádàrá ayé rẹ padà ni mò ń sọ yìí sí dáadáa. Ni tí ò bá kó jẹ́ pé àwọn àgbà àbáwọn ẹni bí kan ni wọ́n yí padà, ó gba kádàrá ògo rẹ padà. Albakana Muhammad sallallahu alayhi wa sallam. Omi kànga òun wà lẹ́yìn. Kúlú Wallahu tó ń sáyẹn náà ni wàá ka 111. Tó bá wo omi apá àlàáfíà, wàá wá lo omi tí ń ṣe ẹlẹ́kẹrin. Òun náà ni omi sẹ́msẹ́m ló wà wájú, omi àgbọn ló wà lẹ́lẹ́kejì, omi kànga ló wà ní ẹlẹ́kẹta. Ó tún kù omi kan tí mo sọ, omi sẹ́msẹ́m, omi òkun ló wà ní ẹlẹ́kẹrin. Insha Allah bi qudratillah. Ṣètánì ò ní gbà mí lágbè. Màá fún yín ní iṣẹ́ tí ó pé dáadáa. Omi òkun òun náà wà ní apá àlàáfíà. Ẹ ṣáà tó bí mo ṣe ṣàlàyé yìí, kẹ́ má change àwọn omi yẹn sí wa. Wọ́n ṣe kúlú Wallahu 111. Wàá sà sí ibi omi òkun náà. Wàá wá kọjú sí gábàsì padà síwájú. Wàá wá tẹ́wọ́ síwájú Ọlọ́run. Kádàrá ayé mi bá mi tún ṣe. Ibi iṣẹ́ mi jẹ́ n lágbèga. Jẹ́ n bímọ, fún mi lọ́mọ alábàáríkà. Físà tí mo ń wá yìí, ṣe físà yìí fún mi. Ibi tó bá fẹ́ lọ lágbàáyé, travel lọ lágbàáyé, bẹ̀ lọ́hùn síbẹ̀. Tó bá ti wá bẹ̀ lọ́hùn síbẹ̀ tán, ìjọ kan nìyẹn. Ó tún wá di ìjọ kejì náà, wàá tún ṣe bẹ́ẹ̀. Àwọn omi yìí yóò wà níbi bó ṣe wà o. O lè gbé síbi ẹgbẹ́ kan. Tó bá ti fẹ́ ṣàdúrà kó tún tó bẹ́ẹ̀, kó tún tò nìyẹn bẹ́ẹ̀. Ìjọ mẹ́ta péré náà ni. Ó parí. Ìjọ mẹ́ta péré ni wàá fi ṣe àdúrà yìí. Tó bá ti wá pé ìjọ kẹta, ó wá ní kútúbà tó wá kà, tí wọ́n kà sí gbogbo tá à ń sọ yìí. Ṣùgbọ́n òyìn wọ́n ṣe é sọ lórí afẹ́fẹ́ bí mo ṣe wà yìí. Tẹ́ bá lè message mi through my number WhatsApp, inshallah àfún inshallah bi qudratillah. Tó bá ti wá di ọjọ́ kẹrin, ìjọ mẹ́ta làdúrà. Tó bá ti wá di ọjọ́ kẹrin, eléyìí ni kútúbà yẹn wàá ṣe sáwọn omi yìí. Tó bá ti wá ṣe sáwọn omi yìí tán, bóun wàá ṣe omi yìí, màá ṣàlàyé fún yín tẹ́ bá wà ní orí WhatsApp. Inshallah bi qudratillah. Ògo kádàrá ayé rẹ tó ti tán ti pé ológo ńlá nínú ẹbí rẹ, wàá gba ògo náà padà. Ó sì kì í ṣe eléyìí físíkà ni. Tó bá ti sùn lójú oorun, ìwọ náà ń rí bọ́n ṣe dìímú àti ibi tán ṣe sí bọ́n ṣe gbà padà lọ́wọ́ wọn. Kedere bẹ́ẹ̀ náà Ọlọ́run àlekè ọlá yóò fi hàn. Inshallah bi qudratillah. Assalamu alaikum. Ẹ gbìyànjú kẹ́ ṣe bí mo ṣe sọ. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillah.